Daddy Freeze sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ Bob àti bọ̀bọ̀ tí ó release voice note Bob síta yẹn. Daddy Freeze sọ pé ìwà ọ̀dàlẹ̀ ni bọ̀bọ̀ yẹn wù pé ṣe bí ọ̀rẹ́ lòun àti Bob pé kò sírú ẹ̀ṣẹ̀ tí Bob lè ṣẹ̀ tó yẹ kó release voice note ẹ̀ síta pé kò sírú èbúbú tí Bob lè bu tó yẹ kó release voice note ẹ̀ síta. Wọ́n tẹ̀ sọ débi pé nínú voice note yẹn Bob sọ thank you fún lórí owó tó yá hàn pé tí Bob bá tẹ̀ wá ń kí fún wípé ohun tí ìrówó yẹn thank you yẹn lásán is something tangible and valuable pé so ó yẹ kí Bob yẹn kó cherish thank you tí Bob sọ yẹn ju owó yẹn lọ. Wọ́n ní ìwà àdàlẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wá fún Daddy Freeze lésì pé ara wọn tó ń borí lédè jẹ́ ní Daddy Freeze wà because a ní nǹkan ò dá àwọn kan tù sí nǹkan tí ò dá yẹn síta ẹ̀yin kan wá ń bú àwọn tó tù sí nǹkan tí ò dá yẹn ẹ̀dẹ̀ ní orílẹ̀-èdè ò dá because tí irú Bob bá lè ṣerú ẹ̀ṣẹ̀ bàǹtàbàǹtà yẹn tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tí wọ́n lọ sí VIP apartment ó túmọ̀ sí wípé tábàrí àwọn tí ó tún ṣerú ẹ̀ṣẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ wájú bí àwọn tẹ̀ dẹ́mi ọmọ ẹ̀mẹ̀kúnnù légbodò ni tábà ti sanwó ó mì pé wọ́n máa yan falala wọ́n máa yan fandafanda kiri ìlú nìyẹn. Ó túmọ̀ sí pé gbogbo àwọn tí wọ́n ń dá ní ẹjọ́ ń dájọ́ fún lójú wa pé wọ́n fi sí ẹ̀wọ̀n kì í sí ẹ̀wọ̀n ni wọ́n padà fi wọ́n sí. So ìṣẹ̀lẹ̀ yìí ó tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáde lórílẹ̀‐èdè wa ó lajú àṣà àwọn nǹkan kan ó lajú ókè fún àpẹẹrẹ Adédoyin nífẹ̀ẹ́ tí wọ́n ní nígbà tó ń gbé wálé ẹjọ́ wọ́n fi mọ́tò àwọn tó ń gbé ẹlẹ́wọ̀n gbé ọkọ̀ gbọ̀ngàn wọ́n fi gbé wálé ẹjọ́ dájú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lẹ́ni tí wọ́n sọ pé ó dẹ̀mí ẹnìkan tó gbọdọ̀. So ó túmọ̀ sí pé ẹni bẹ́ẹ̀ tí wọ́n padà dájọ́ fún nǹkan púpọ̀ lọ ẹ̀wọ̀n gbére ó ṣeé ṣe bóyá pé ó ti kúrò ní ẹ̀wọ̀n ẹ̀tọ́ ẹ̀pọ̀ ti wà lórílẹ̀‐èdè mi tó ti ń gbádùn bẹ́ẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú wa kí ni ìlà wà lójú gan ṣùgbọ́n àwọn tó wọ́n ń jáde tí wọ́n ń bú bọ̀bọ́ yẹn wípé ó túṣù Bobrisky mú wẹ́ bèrè wọ́n yẹn tẹ́ gbọ́ mi ṣé bọ̀bọ́ yẹn jẹ̀bi lóòótọ́ pé ó túṣù níwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè wa kí lè rí sí i jáde pé bọ̀bọ́ yẹn ló dàlẹ́ lóòótọ́ jáde pé bọ̀bọ́ yẹn ní aláìdá ẹ fi èrò yàn ní abẹ́ comment section ta ló jẹ̀bi ṣé Bob tí ó jẹ́ alátòjáàmù ní ká sọ pé ó jẹ̀bi torí bọ̀bọ́ yẹn ò bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó ń tojú nǹkan èyí tẹ̀ máa ń nínú àbí bọ̀bọ́ yẹn tí Bob náà fi àṣírí sí lọ́wọ́ tó torí pé ó jẹ́ ní owó tó jẹ́ túṣù náà jáde ta ló jẹ̀bi náà méjèèjì ẹ fi èrò yàn lábẹ́ comment section tó mọ̀ pé òye yí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tẹ́ ń wò mí ju èmi lọ Àjọmádé lórúkọ mi ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ má jẹ́ gbàgbọ́ láti follow page Àjọmádé ó dàbọ̀.